Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọ́n àgbẹ̀yìnga ṣe iná ọba fún àánú àtọ́jú rere tí a rí gbà láti tún rí ọjọ́ ajé èyí tí ó kẹ́yìn nínú oṣù ìkẹjọ. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o, fún àánú ńlá tí a rí gbà yìí o. Ọlọ́run, ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò léni ẹ jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ajé ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìyanu apá kìíní, ìyanu apá kìíní. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Àìsáyà orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Olúwa, ìwọ ni Olúwa mi o, èmi yóò gbé ọ ga, èmi yóò fi ìyìn fún orúkọ rẹ, nítorí nínú òtítọ́ aláìlẹ́gbẹ́ ó ti ṣe ohun ńlá o, àwọn ohun tí o ti gbèrò rẹ̀ lọ́jọ́ pípẹ́. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìdínlógójì títí dé ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta. Ìwé Àìsáyà orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìdínlógójì títí dé ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta. Nígbà náà Jésù ń tú kérora nínú ara rẹ̀, ó wá sí ibojì, ó sì jẹ́ ihò, a sì gbé òkúta sí ẹnu rẹ̀. Jésù wí pé, ẹ yí òkúta náà kúrò. Màtá arákùnrin ẹni tí ó kú náà wí pé, Olúwa, ó ti ń rùn nísinsìnyí o, nítorí pé ó ti di ọjọ́ 4 tí ó ti kú. Jésù wí fún un pé, èmi kò ti wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́, ìwọ yóò rí ògo Ọlọ́run. Nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò ibi tí a gbé tẹ́ òkú náà sí. Jésù sì gbé ojú rẹ̀ sókè, ó sì wí pé, Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí ìwọ ń gbọ́ ti èmi. Èmi sì ti mọ̀ wípé ìwọ a máa gbọ́ ti èmi ní ìgbà gbogbo. Ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí, kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán, ó kígbe ní ohùn rárá pé, Lásárù, jáde wá. Ẹni tí ó kú náà sì jáde wá, tí a fi aṣọ òkú dè tọwọ́ tẹsẹ̀, a sì fi gèlè dì í ní ojú. Jésù ń wí fún wọn pé, ẹ tú, ẹ sì jẹ́ kí ó máa lọ. Nítorí náà ni ọ̀pọ̀ àwọn Júù tí ó wá sọ́dọ̀ Màríà, tí wọ́n sì rí ohun tí Jésù ṣe, wọ́n gbàgbọ́. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ọjọ́ ajé. Ìtumọ̀ ìyanu, ó túmọ̀ sí kún fún àrà. Ọlọ́run jẹ́ àrà débi pé Bíbélì pè é ní ẹni ìyanu. Ìwé Àìsáyà orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹfà. Ní ọdún mélòó kan sẹ́yìn, mo rìnrìn àjò láti Ìbàdàn lọ sí Ìlọrin ní apá ìwọ̀ oòrùn Nàìjíríà. Ó sì ní afárá láàrin ọ̀nà kan tí ó kéré tó bẹ́ẹ̀ tí kò lè gba ọkọ̀ méjì fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ lẹ́ẹ̀kan náà. Ó sì ní àmì tí ó sọ pé àárín ọ̀nà afárá kékeré wà níwájú, kí àwọn awakọ̀ lè mọ̀ pé nígbà tí wọ́n bá dé ibẹ̀, tí wọ́n bá sì rí mọ́tò tó ń bọ̀ lókèèrè, wọ́n ní láti dúró dè é láti kọjá. Ní ọjọ́ yìí o, èmi àti awakọ̀ mi a ti wà lórí afárá náà o. Ọkọ̀ àjàgbé kan sì ń bọ̀ láti ẹ̀gbẹ́ kejì pẹ̀lú eré tó pọ̀. Awakọ̀ náà yẹ kí ó dúró kí a lè fi kọjá sí òdì kejì. Ṣùgbọ́n fún ìdí kan tí a kò mọ̀, kò ṣe bẹ́ẹ̀ rárá o. Ó ti dájú pé a ó kọlu ara wa. Kò sì sí àkókò láti gbàdúrà rárá. A kàn lè pariwo Jésù. A pàdé ní àárín ọ̀nà náà, àti pé bákan àwọn ọkọ̀ náà kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Nígbà tí a dé ẹ̀gbẹ́ kejì, awakọ̀ mi ń gbọ̀n bí ẹja nì. Bí ó ṣe dá ọkọ̀ dúró nìyẹn o. Tó bá jẹ́ pé ó bojú wẹ̀yìn ni, kò bá rí i pé mò ń gbọ̀n ju òun gan-an lọ. Bákan bàbá mi ló ṣe. Ó béèrè lọ́wọ́ mi pé, ó kọjú sí mi, ó sì béèrè lọ́wọ́ mi pé, bàbá, kí ló ṣẹlẹ̀? Mo dáhùn pé, Ọlọ́run fẹ́ afárá náà ni. Ní gbogbo ìrìn àjò wa lẹ́yìn ìyẹn o, awakọ̀ mi á pariwo, á sọ pé ìyanu,
èmi náà á sì dá lóhùn pé orúkọ rẹ̀ nìyẹn o. Ohun gbogbo nípa Ọlọ́run jẹ́ ìyanu. Àwọn iṣẹ́ rẹ̀ jẹ́ ìyanu. Ìwé orin Dáfídì orí ìkẹtàdínníàádọ́fà ẹsẹ̀ ìkeje. Ó dá ọ̀run àti ayé láàrin ọjọ́ mẹ́fà. Orin Dáfídì orí ogójì ẹsẹ̀ ìkarùn-ún. Ó tún sọ pé púpọ̀ nínú àwọn iṣẹ́ rẹ̀ ìyanu ni àti pé kò ṣeé kà. Àwọn ẹ̀rí rẹ̀ tún jẹ́ ìyanu. Ìwé orin Dáfídì orí ìkọkàndínníọgọ́fà ẹsẹ̀ ìkọkàndínníọgọ́fà. Ó pín òkun pupa ní ìyà. Ìwé Ẹ́kísódù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkejìléníogún. Àti pé ó jẹ́ kí àwọn ògiri Jẹ́ríkò tó lágbára gidi wó lulẹ̀ fúnra wọn. Ìwé Jóṣúà orí ìkẹfà ẹsẹ̀ ogún. Ìmọ̀ rẹ̀ jẹ́ ìyanu. Ìwé orin Dáfídì orí ìkọkàndínníogóje ẹsẹ̀ ìkẹfà. Òye ìmọ̀ràn rẹ̀ tún jẹ́ ìyanu. Ìwé Àìsáyà orí ìkejìdínníọgbọ̀n ẹsẹ̀ ìkọkànlédínníọgbọ̀n. O kò lè rí olùgbaniníyànjú tó dára ju Ọlọ́run lọ láyé. Kódà nígbà tí ó bá dàbí pé ìmọ̀ràn rẹ̀ kò mọ́gbọ́n dání sí ìmọ̀ ènìyàn, ó gbọ́n gidigidi ju ìmọ̀ àti ọgbọ́n ènìyàn lọ. Ìwé Kọ́ríńtì kínní orí ìkíní ẹsẹ̀ ìkarùndínníọgbọ̀n. Ọlọ́run mi tó jẹ́ ìyanu, ó ń ṣe àwọn iṣẹ́ ìyanu ńlá. Mo gbàdúrà fún ọ lónìí, wàá ní ìrírí ìyanu rẹ̀ kí ọdún yìí tó parí ní orúkọ Jésù. Nígbà tí Lásárù padà sáyé lẹ́yìn ọjọ́ 4 nínú ibojì, ó jẹ́ ìyanu. Ọlọ́run mi tó jẹ́ ìyanu yóò ṣàbẹ̀wò sí gbogbo ohun tó kù ní ìgbésí ayé rẹ. Yóò sì jẹ́ kí o ní ìrírí ìyanu ńlá ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà: Bàbá, jọ̀wọ́ nawọ́ rẹ tó jẹ́ ìyanu sí mi kí o sì jẹ́ kí n ní ìrírí ìyanu ńlá ní orúkọ Jésù. Ẹ̀já sọ pé bàbá mi, jọ̀wọ́ nawọ́ rẹ sí mi o, kí èmi kí n lè ní ìrírí ìyanu ńlá nínú ayé mi, nínú ẹbí mi, nínú ọ̀nà mi gbogbo ní orúkọ Jésù. Olúwa yóò sì nawọ́ ìyanu sí wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó jàbọ̀.